Ọlábísí Ẹ̀dújọbí ló ń pèdè lọ́wọ́ lórí ètò yín ètò wa Bisi Ologe Show lórí MITV UHF 43 àti DSTV Channel 255. Ètò tẹ́tí ń wò nípa àwọn òde àríyá lóríṣiríṣi bí ìgbéyàwó, ọjọ́ ìbí, ìsọmọlórúkọ, àjọ̀dún, ìfilọ́lẹ̀, ìsìnkú àgbà, àwọn ìpolówó ọjà lóríṣiríṣi náà ò gbẹ́yìn o. Aago 8 sí 9 alẹ́ ní gbogbo ọjọ́ ìsinmi lẹ́ẹ̀ máa bá ọmọ yín pàdé láwọn òde àríyá ti ilẹ̀ yìí àtòkè òkun lóríṣiríṣi lórí MITV. Fún ìpolówó ọjà yín ẹ pè sórí 0803 329 1869 àti 0812 158 4400 tàbí sórí ímeèlì wa bisiologe@yahoo.com. Bó sì jẹ́ lórí wẹ́bsáìtì wa www.bisiologeshow.com. Bisi Ologe ló ń pèdè lórí tẹlifíṣàn. Bisi Ologe mo lójú lọ́rọ̀ wá. Mo tún sọ pé ẹ ti ẹ̀ rẹ́rìn ó yẹ.
why I love you. You always look fantastic. Come together as a family today. Kí kọ́kọ́ kí president pé àwọn ni wọ́n kú oríire ọjọ́ ìní. Chief Mrs. Adesola Adekoya, the president. Ẹ jẹ́ bá mi pàtẹ́wọ́ fún president dáadáa. Àtẹ́wọ́ president yẹn kéré. Àtẹ́wọ́ president yẹn kéré. Àjọṣe pẹpẹ o, àríwò ní bàjẹ́ o, lójú gbogbo àbá bó ṣe ń dán. Mo dúpẹ́ fọlọ́run. Ẹ tún wọ̀ ọ̀hún yẹn náà. Ẹ wò Yábẹ̀jẹ̀ gbogbo. President, ẹ ṣì ní sáàbù ọ̀rọ̀ yẹn, ẹ bá fẹ́ sọ̀rọ̀. Ẹ bá mi pàtẹ́wọ́ fún president lẹ́ẹ̀kan sí. Mi ti ẹ̀ kọ́kọ́ dá wọn mọ̀, mo ti fẹ́ lọ gba nọ́mbà wọn. Mi ò mọ̀ pé president yẹn. Thank you, God bless you, ma. I'm happy to school àti gbogbo àwọn tó ti wà níbí tó máa fún mi lórúkọ àwọn esco tó ti wà ní around inú mi á dùn gan. Mo kí wọn níbi tí ó bá wà Ọlọ́run á jẹ́ kí wọ́n dé bá wa pẹ̀lú ayọ̀ àti ìdùnnú. Mo kí vice president Alhaja Àríkẹ́ Ọlọ́run jẹ ìdálọ́ wọ́n máa tó darapọ̀ mọ́ wa ní àìpẹ́. Mo tún fi àsìkò yìí náà kí Alhaja Rukayat Àtòkẹ́ Bankole speaker tí wọ́n bá wà around èmi náà kí wọn tí wọ́n bá dẹ̀ ṣe ń bọ̀ lọ́nà Ọlọ́run á jẹ́ kí speaker ẹ rọra wà God bless you man. Speaker nìyẹn. Mo tún fi àsìkò yìí kí ẹni tó ń di kọ́kọ́rọ́ ilé owó mú mo jẹ́rìí wọn wọ́n máa tó dé ṣe wọ́n darapọ̀ mọ́ wa Alhaja Amdala Mojísọ́lá Àìnírò Ọlọ́run láàánú jùlọ ẹ jẹ́ kí wọ́n dé bá pẹ̀lú ọ̀rọ̀ àti gbogbo àwọn ọmọ ẹgbẹ́ tó kù tí à ń retí. Bákan náà màá sáré lọ sí ọ̀dọ̀ Alhaja Afọláṣadé Adéìgbé the governor mo kí gómìnà ibi tí wọ́n bá wà. Alhaja Ramotalai Adoni Jamiu ẹ bá mi kí wọn dáadáa àwọn ní ṣóṣà wa àwọn ní wọ́n sọ bó ṣe ń ṣẹlẹ̀ léde God bless you ma. Ladies and gentlemen, I would also like to recognize the presence of Mrs. Olúwayẹmísí Adoni Adéyanjú wherever you are God bless you. Mo fẹ́ kí Alhaja Aishat Usman ṣóṣà number 2 nìyẹn ẹ bá mi kí wọn bí tí wọ́n bá wà God bless you. Ladies and gentlemen, I also recognize the presence of Alhaja Adenike Akinteye social tree nìyẹn àwọn ni wọ́n sọ pé ní ṣe máa rí God bless you wherever you are. Queen Wúràọlá Ọlárẹ̀wájú Deputy Governor Deputy God bless you. Nígbà tí mo ti gbọ́ pé máa wà ń bílẹ̀ ni mo wá sọ fún ìyàwó mi kó da ọbẹ̀ tó sè lálẹ́ àná kó da ọbẹ̀ yẹn nù nítorí pé deputy máa wà bí ní èní. Ladies and gentlemen, aláyọ̀ sẹ́kẹ́ nìyẹn no sẹ́kẹ́ sẹ́kẹ́ lágbára Ọlọ́run pẹ̀lú rọrùn. Bákan náà Alhaja Mọ̀súrà Àdùkẹ́ Sàlámì Ògúnṣẹ̀yẹ sẹ́kẹ́ 2 ibi táwọn náà bá wà má darapọ̀ mọ́ aláìpẹ́. Alhaja Ọlásùnkànmí Àbẹ̀kẹ́ Financial Secretary number 1 Àbíkẹ́ àwọn eléyìí àwọn tó ń tọ́jú owó wa nìyẹn àwọn tó sign owó MC owó DJ owó caterer God bless you ma. Ladies and gentlemen, I want to recognize the presence of Mrs. Ọláyínká Balógun Ṣógúnlẹ̀ PRO. Tá a ṣe ìkọ́tà ṣe káàkiri God bless you ma. Mo kí yín o God bless you. Ladies and gentlemen, I would also like to recognize the presence of Mrs. Mutiat Afọláṣadé Adéfowórè. Tí wọ́n ti pàdé yín pàtí, ẹ máa bá mi sọ fún makeup artist yìí kó máa ṣe díẹ̀. Tí ìbá délé ni wọ́n á pè mí, ọmọ mú sí orí mi pàtí yẹn, ó dárúkọ mi lónìí ní ìjà mi ìmọ̀pẹ́ wọn bẹ̀rẹ̀. God bless you ma. Ọlọ́run bá mi tọ́jú àwọn makeup artist yìí o. Òde tẹ́ ẹ̀ nílé ìjáde lọ, Ọlọ́run ní jẹ́ kẹ́ bá wọn lọ o. God bless you. Atoriam Anekulapo Ọláyípadé Assistant Financial Secretary ibi tó bá wà God bless you. Alhaja Shakirat Dọlápọ̀ Adékọ̀yà
Mayor ẹgbẹ́ nìyẹn. Mayor, God bless you. Àwọn eléyìí ò fàyè gbẹ́ kéèyàn pẹ́ dé anniversary. Ó ti ṣó pa àwọn tó bá ti wọlé lẹ́yìn yìí, wọ́n máa sanwó ni. Ladies and gentlemen, if your hands are not busy, please ẹ bá mi pàtẹ́wọ́ fún Alájà Nímọ̀tàláì Àdùkẹ́ Abbas disciplinary committee àwọn tí wọn ò gbà bẹ̀rẹ̀ nìyẹn. God bless you. Alájà Fatimat Ayọ̀ká Fatai disciplinary committee náà làwọn náà. Alájà Rúbélò Monsurat Adétayọ̀ àwọn náà wà ní ara disciplinary committee. Alájà Ògúnyẹmí Aminat ẹ̀dà nìyẹn ibi tí wọ́n bá wà àwọn náà darapọ̀ mọ́ wa. Alájà Àríkẹ́ tí wọ́n ti pàdé yín pàtí ẹ máa bá mi sọ fún makeup artist yìí kó máa ṣe díẹ̀ díẹ̀. Tí ìbá délé ni wọ́n á pè mí ọmọ mú sí orí mi pàtí yẹn ó dárúkọ mi lónìí mi ìjà mi mo pẹ́ wọ́n bẹ̀rẹ̀. God bless you ma. Ọlọ́run bá mi tọ́jú àwọn makeup artist yìí o. Òde tẹ́ ẹ̀ nílé jáde lọ Ọlọ́run ló jẹ́ kẹ́ bá wọn lọ. God bless you. A tún tẹ̀síwájú Saidat Adébáyọ̀ Elder ibi tí wọ́n bá wà. God bless you. Olórí Àdùnní Mojísọ́lá Ọmọtẹniọlá Elder. Bákan náà Alájà Afọlákẹ́ Ògúnnáìkè Elder. God bless you. Mrs. Nímọ̀tàláì Ọ̀rẹ́ Sọ̀yà wherever you are. God bless you. Okay, ma bí ọkọ mọ̀. God bless you. God bless you. Bákan náà Motúnráyọ̀ Ìdáyàt. God bless you. Alájà Balikis Ṣódìmú PRO in